Hi everyone, welcome to my channel. Hi guys, welcome to Get Rebel Live TV. There is a video I want you guys to watch, though the video is in Yoruba, and I will try as much as possible to translate so that you guys can understand what this pastor is saying. Ẹ̀yin èèyàn mi nílẹ̀ Yorùbá, mo kí gbogbo yín both home and abroad. A ti ń pariwo pé ìṣẹ̀ṣe làgbà. A ti ń pariwo pé ẹ jẹ́ ká padà sí ìṣẹ̀ṣe wa. In fact, díẹ̀díẹ̀ la máa rí òótọ́ ọ̀rọ̀, and òótọ́ ọ̀rọ̀ yẹn dẹ̀ ti ń jáde díẹ̀díẹ̀ báyìí. Fídíò kan wà tí mo post ní I think 2 days ago tí pastor kan sọ pé káwọn tó ń advice àwọn ìjọ ẹ̀ pé kán lọ dira wọn pé don't just watch yourself being killed. So kò dẹ̀ síbi mí téèyàn ti lè dira ẹ̀ ju pé kó wá sọ́dọ̀ ìṣẹ̀ṣe, kó wá sí ọ̀dọ̀ babaláwo àbóníṣègùn, so tó dẹ̀ jẹ́ pé àwa Yorùbá la ní àwọn agbára yìí lọ́wọ́. So another video mo tún fẹ́ post fún yín sìn tẹ́ máa rí. I'm about to post a video for you to watch. I think this video ó ti pẹ́ tó ti wà náà, but mo kàn ṣe wò pé kí n kàn post ẹ̀ fún yín kẹ́kàn tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu even this same foreign religion followers. Mo máa ń sọ àwọn kankan ṣe rí àwọn the ẹ̀sìn Kristẹni tó kọ́kọ́ dé tá a kọ́kọ́ mọ̀ ìyẹn gangan ó close mọ́ ìṣẹ̀ṣe so seriously because it has to do with spirituality. It's not just talking, but you have to be equipped spiritually. Kò sí ilẹ̀ kò sí ibi tí ò sí spiritual kò sí ilẹ̀ tí ò sí spirituality. Let me put it like that, but unfortunately wọ́n fẹ́ ká fi titi wa lẹ̀ spirituality titi wa lẹ̀ ká kàn máa tẹ̀lé títọ̀dọ̀ tàwọn, and títọ̀dọ̀ tàwọn eléyìí tó wá ṣẹ́kùn sí táwọn ń ṣe ń sìn kò sí spirituality inú ẹ̀, kò sí spirituality kankan inú ẹ̀. Religion is far more than just talking and talking. It's more than talking, so you have to be spiritual, and the spirituality yìí dẹ̀ ní ó ní ṣe pẹ̀lú àwọn kankan pẹ̀lú ohun ọ̀rọ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ yẹn, àti pé kẹ́ ẹ mú kan mọ́ kan kẹ́ ẹ fi get a result. That is what spirituality is all about. And tẹ́ bá dẹ̀ wo àwọn ẹ̀sìn tó kù yẹn, àwọn tó wá ẹ̀sìn inú wọn mọ̀ bọ́n ṣe ń fi àwọn kan mọ́ kan tó fi máa ń equip ara wọn. So fídíò tí mo fẹ́ post fún yín, white garment pastor kan ló ń try láti get upset pẹ̀lú àwọn fellow Christians ẹ̀ tó ń challenge ẹ̀, so mo fẹ́ kẹ́ wo fídíò yẹn. Tẹ́ bá wo fídíò yẹn, I will come back to react to it. So just the video explains itself, so let me just play the video, then I will come back to react to the video. Let's watch it. Àwọn kan pè mí wọ́n láwọn seminary pastor wọ́n ní bàbá àdìtú ẹ̀ ń post iṣẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ètò àdúrà, wọ́n wá ń bi mí léèrè pé níbo ni Jésù ti ṣètò nínú Bíbélì. Ọmọ àlè nìyín, ẹ̀yin ọmọ àlè játijàti yìí. Seminary tẹ́ ẹ lọ, ìtàn lẹ lọ kọ́ bọ́n ṣe kọ́ Jerúsálẹ́mù, bọ́n ṣe bí Jésù, ìtàn lẹ lọ kọ́. Ẹ má fira yín wí ẹni ẹ̀mí. Ẹ̀yin seminary pastor tẹ́ ń pè mí pé mò ń ṣètò, pé mò ń ṣe ètò àdúrà, tẹ́ ń sọ fún mi pé kò sí nínú Bíbélì pé Jésù Kristi ò ṣètò. Ẹ̀yin ọmọ àlè játijàti yìí, ìtàn lẹ lọ kọ́ ní seminary tẹ́ ẹ lọ, wọn àkọ́ yín ní mí sí.
bẹ́ẹ̀ ni wọ́n sì kọ́ yín wọ́n á fún yín lẹ́bùn ẹ̀mí mímọ́ níbẹ̀. Ìtàn sítórì lásán bí Jésù ṣe rìnrìn àjò ẹ̀ bọ́n ṣe kọ́ Jerúsálẹ́mù bí Dáníẹ́lì ṣe kó sínú ihò kìnìún ohun tán kọ́ yín nìyẹn. Ẹ má fira yín wí ẹni ẹ̀mí. Ẹni ẹ̀mí làwa. Ẹ ń sọ fún mi pé ṣé ètò wà nínú Bíbélì? Gbogbo ẹ̀yin seminary pastor ẹ̀yin ọmọ àlè játijàti yìí. Nígbà tí Oyèdépò tó dá ọ̀kan dúró lára àwọn pastors ẹ̀ lára àwọn pastor ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ ń sáwá sọ́dọ̀ bàbá Àdìtú pé kó ṣiṣẹ́ fún yín kí èrò lè máa pọ̀ ní ṣọ́ọ̀ṣì yín kán má bàa lè ráyè dá yín dúró. A wá ṣe nǹkan yẹn fún yín tán ẹ wá ní ríbi wa ẹnu sí mọ́ ẹ mọ̀ ṣẹnu wátawàta. Ẹ̀yin ọmọ àlè játijàti seminary pastor yìí tẹ́ ẹ bá mọ nǹkan tẹ́ ẹ sọ nǹkan tán kọ́ yín òun ni kẹ́ ẹ máa sọ̀rọ̀ lé lórí. Ẹ ò lè fẹjú sídìí iṣẹ́ wòlíì àṣírí wòlíì ẹ lè fẹjú sídìí ẹ̀kẹ́ ẹ mọ́ láyé. So tẹ́ ẹ bá ti wá mọ́ tí ò yé yín ẹ má ṣe kéta ẹ má ṣe ìbanijẹ́ lórí ẹ̀. Ẹ gbájúmọ̀ nǹkan tá a pè yín sí iṣẹ́ ìyìnrere tá a pè yín sí ẹ gbájúmọ̀. Ẹ pé bàbá Àdìtí ń ṣètò àdúrà bàbá Àdìtí ń ṣe àdúrà. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ pera yín seminary pastor ńgbà tọ́lọ́run ò pè yín tó ṣe pé ṣe lẹ lọ kẹ́kọ̀ọ́ nígbà tẹ́ bá gbéjọ kalẹ̀ kò ní sèrò kò ní sí nǹkan kan bẹ̀ aláṣọ funfun lẹ máa wá sábà ẹni ẹ̀mí lẹ máa wá sábà bàbá kí la lè ṣe kí la lè ṣe tẹ́rọ fi máa wà wọ́n á wá ṣe nǹkan yẹn fún yín tán ẹ wá jàjà ní nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ kan tán ẹ mọ̀ sẹ́nu wátawàta. Kólúkálukú mọ̀ nǹkan tó bá fẹ́ mọ̀ sọ nípa mi báyàn kan ṣe jẹ́jẹ́ mi ni mò ń lọ. Gbogbo ẹ̀yin seminary pastor tẹ́ ń sọ̀rọ̀ nípa pé mò ń ṣètò àdúrà kólúkálukú yín mọ̀ nǹkan tó bá fẹ́ mọ̀ sọ nǹkan tí wọ́n kọ́ yín ìtàn tí wọ́n kọ́ yín ní seminary tẹ́ ẹ lọ ìtàn ni wọ́n kọ́ yín wọn ò fún yín lẹ́mìí mímọ́. So òun ni kẹ́ ẹ mọ̀ ìtàn yẹn ni kẹ́ ẹ máa kọ́ àwọn kẹ́ ẹ máa sọ fáwọn èèyàn. Ẹ má fẹnu sí iṣẹ́ mi iṣẹ́ tá a gbé lé mi lọ́wọ́ abí mi bẹ́ ni abí mi sínú ẹ̀ ni èmi ẹ ṣe pé bóyá mo jí lọ́sàn kan òru kan mo wọnú iṣẹ́ ìránṣẹ́ ibẹ̀ la bí mi sí. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ pera yín ní seminary pastor nígbà tẹ́ jáde school tẹ́ ẹ̀ rí certificate yín ṣiṣẹ́ ṣe bóun lẹ́ ń lọ sí seminary pé tẹ́ bá yí sí pastor. So Ọlọ́run ò pè yín ẹ má fẹjú sí ẹni tọ́lọ́run pè ẹ dúró lórí ọwọ́ yín nǹkan tẹ́ ẹ kọ́ tó dá yín lójú ni kẹ́ ẹ má sọ̀rọ̀ lé lórí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ò fẹ́ jáde láti wá ṣe fídíò yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn àwọn wọn ṣà ń pè mí àwọn òkọ́rú eléyìí ní seminary táwọn lọ wọn ò kọ́ àwọn nírú iṣẹ́ báyìí irú iṣẹ́ báyìí ò sí nínú bẹ́ẹ̀ kò dára kéèyàn. Ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín. So guys, you heard it all. Ṣe ti rí báyìí sìn tó bá yẹ pé àwa Yorùbá tá a jẹ́ followers of ìṣẹ̀ṣe là ń sọ̀rọ̀ yìí ẹ lè máa rò bíi pé bóyá ìkọ́ tá à ń sọ kò mọ́gbọ́n wá ṣẹ̀dẹ̀ tí wàá gbọ́ fúnra yín sìn pé spirituality náà wà nínú other religions ṣe get. So àwọn olókàn mọ̀mọ́ máa fẹ́ kí àwọn followers wọn kàn mọ̀ pa àwọn spiritualities yẹn. So àwọn fúnra wọn ló máa lọ wá agbára yẹn tó máa wá spiritual tó máa lò láti lè máa fi máa ṣe bí alágbára níwájú ìjọ wọn. Tó bá dẹ̀ ti ṣe yẹn wọ́n máa ṣe tó jẹ́ pé ẹ lè fi pé àwọn ló ní direct contact pẹ̀lú Ọlọ́run ṣe get. So kò sí ẹ̀sìn tí ò sí spirituality. This is exactly where my point is. Kò sí ẹ̀sìn tí ò ní spirituality. So you have your in each of all of these religions ó ní àwọn the way tí wọ́n ṣe ń connect spiritually. So if I talk of the white garment pastors, they are very spiritual. I respect them. In fact, they are very powerful, which I know of how powerful they are. So then ti gbọ́ lẹ́nu pastor yẹn sì tó ní àwọn ọmọ bá sábà wọn tẹ́ bá wá sábà wọn privately ẹ dẹ̀ lọ openly ẹ máa criticize wọn. So ẹ dẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ìgbà tí àwọn babaláwo ti máa ń interview tó ń sọ̀rọ̀ lọ bí pé àwọn people yìí máa ń sábà wọn for spiritual
to get some themselves spiritual. Ó mà dàbí pé ṣe lè ń sọ̀rọ̀ tí ò lọ ni, but ẹ ti wá gbọ́n sìn, ẹ ti gbọ́n sìn pé this is what is going on, and you know the earlier you understand this, the better it is for you guys, to equip yourself and to know that you just have to be spiritual in one way or the other. Thank you very much. Thank you for showing me love on this channel. Don't forget to click on the red subscribe button down below to subscribe free of charge if you are new to this channel, or if you have been watching my videos and you are yet to subscribe, because we are going to be educating you guys on our traditional religion, culture, and traditions. Thank you very much, and get a better life.